Coming soon, I'm a loss. That's very legendary. I'm a story with Nigeria will share Nigeria. Yoruba nation. No going back again. No going back. Yoruba nation. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ajábọ̀ ti fọwọ́ sí. Ìtọ́bìlẹ̀ mú àwọn ẹ̀yà mi ẹ̀wọ̀n ó tóbi wọ́n ti bí mi dànù. Ìtọ́bìlẹ̀ mú wọn láti ìwé pé bẹ́ẹ̀ kò sí ní ẹ̀sẹ̀lẹ̀ mọ́. Nítorí àwọn àwàdì. Ẹ̀dá kò kí làwọn èèyàn tún wọ́n káàkiri. Nítorí àwọn tó tó gẹ́lẹ́. Wà ní Áfíríkà náà á ti gbá Ògùn Adúláwọ̀. Ògùn Adúláwọ̀ á ti ṣe kí ni? Á ti gbà Adúláwọ̀ padà. Ẹ bá wa sọ fún wọn ká ẹ bá wa polówó. Àwọn náà ń gbọ́. Á ti gbà Ògùn Adúláwọ̀ padà. Mo tún wá fẹ́ kẹ́ bá mi dáhùn èèyàn lóhùn. Wọ́n ní ẹyin olóyè Sunday Igboho wá sọ́dọ̀ àwọn. Bàbá wa Koiki wá sọ́dọ̀ àwọn. Ṣé nǹkan tó kọ́kọ́ máa ń síwájú nù àbí kí làwọn ó ṣe? Èsì ń bọ̀. Àwọn organizer àwọn tó organize rally yìí nítorí pé ní ẹlòmíà ní àkóso jẹ́ pé ẹ̀fọ́ ìkíní kan lọ rí àwọn tó organize ẹ̀ jẹ́ àdúgbò lọ́wọ́ wọn nítorí pé tó bá gbé mẹ́sẹ̀jì jáde pé kí rally hold lẹ́nu ó ṣeé ṣe kí ìdúró èkó má ṣẹlẹ̀ tó ẹgbẹ́ tí ó yẹ gbogbo ọdún káàárọ̀ yìí pé àwọn nǹkan ló ń dún lẹ́yìn kò ń ṣe kó ìkíní kan. Ìbàdàn náà ti ṣe program lọ́wọ́ pé ká dúpẹ́ lọ́wọ́ gbogbo diaspora tó ń lọ́wọ́. Ẹ ṣe ń gbọ́ ló lè tún pé nǹkan tó bó ti jẹ́ kó tó. Nítorí pé àwọn tó ń gbé gbèsè yìí àwọn diaspora wà níbẹ̀. Bẹ́ẹ̀ni àwọn tó wà nílé wà níbẹ̀. Bẹ́ẹ̀ni bí diaspora bá sẹ́ndì owó tẹ́ ìbájáde kí ló máa ṣẹlẹ̀? Kò sí kankan. Bí diaspora bá sẹ́ndì owó tẹ́ ìbájáde kí ló máa ṣẹlẹ̀? Kò sí kankan. Lẹ́yìn náà máa tún wá jáde tó sẹ́ndì owó kí ló máa ṣẹlẹ̀? Kò sí kankan. Wọ́n ti sọ pé àpá ìfowópọ̀ ní kí ni? Nàìjíríà is not working. Nigeria is not working. Yoruba nation. No. Kò dáadáa. Yoruba nation. Yoruba nation. Àwọn adúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Agitators. Ẹjẹ́ àṣẹ gbọ́sà. Wà á pẹ́ láyé rádìó.
sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ olúkà wà lápapá tó ń ṣe rálì lọ́wọ́. bàbá sọ àwọn tó wà ní all over the world wọ́n sùn wọ́n ṣàìsùn wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo mídíà nítorí pé àwọn tó ń ṣiṣẹ́ mídíà nínú Nàìjíríà ẹ má bá wọn jà o ẹ má bínú sí wọn nítorí pé ìjọba tó wà lábẹ́ wọ́n ń bẹ̀rù wọ́n sọ fún wọn sẹ́ àbẹ̀rù ìjọba àbẹ̀rù ìjọba nítorí pé àwọn alágbèrè nígbà yóò ti ṣe kánú nígbà yóò ti ṣe kàdánù. Ruling by the Fulani, for the Fulani, we don't want this government anymore. United Nations, Evan Palaji said, àfihàn àwọn European country tó bá ẹ máa gbọ́ mi dáadáa o nígbà tí UK sọ pé àwọn fẹ́ kúrò nínú EU wọ́n ti wà níbẹ̀ for 35 years wọ́n náà wọ́n ṣe mọ́ wọ́n náà wọ́n fẹ́ dá dúró wọ́n rẹ̀ ṣe kí ni wọ́n dá dúró àwọn náà wá sọ sí pé a fẹ́ dá dúró a fẹ́ ṣe kí ni a fẹ́ dá dúró a fẹ́ ṣe kí ni a fẹ́ dá dúró àwọn àṣẹ Nàìjíríà ẹjẹ́ sí àkọ́bí òṣùpá kó bá wa fún wa ní àṣà kékeré kan a tó máa gbé ọjọ́ ìjọ. ẹni kí Sunday kò kò máa ṣe bó ṣe ṣe lọ. ẹjẹ́ sí àkọ́kọ́ jẹ́ sí àwọn ọ̀gánáìsì tó lọ bá bàbá yìí. àdúpẹ́ lọ́wọ́ ẹ̀mí tìlú. ẹjẹ́ kí àdúpẹ́ ẹsẹ̀ sùúrù àkọ́kọ́ jẹ́ kí Alhaji dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dá sí ètò náà ẹ bá wa sọ sọrí gbogbo ẹ̀ tí ẹ̀ wọ́n wá ẹ lè wọ́n sí rálì ẹ kàn jẹ́ ká mọ̀ gbogbo ọmọ káàrọ̀ òjìrè wá wá tẹ̀lé yín lẹ́yìn so ẹ jẹ́ ká jẹ́ ká Alhaji kó bá wa sọ̀rọ̀ díẹ̀ torí pé àwọn ni wọ́n gbé ètò tèlé àwọn lọ́gbẹ́ dúdú. Yorùbá nation! Yorùbá nation! Yorùbá nation! No election! No election! No Nigeria! No Nigeria! Àwọn ìfún wọn no Yorùbá nation! No election. No Yorùbá nation! No election. No Yorùbá nation! No election. No election! No! Àwọn ìfún wọn tó wọn sọ̀rọ̀ ọ̀gá ìjọ ìlú pàlú ẹ̀ náà wọ́n ń ṣe ìjà o. Àwọn ìfún wọn tó wọn sọ̀rọ̀ ọ̀gá ìjọ ìlú pàlú ẹ̀ náà kì í ṣe ìjà o. Nílé ayé ń bí ọ̀rọ̀ nílé ayé ń bí ìtọ́kàn ò mọ níṣẹ̀rú ìjọ́wọ́ nílé ayé ń bí nílé ayé ń bí ọ̀rọ̀ ní nílé ayé ń bí ìtọ́kàn ò mọ níṣẹ̀rú ìjọ́wọ́ nílé ayé ń bí. Ẹjọ́ náà ta ló wà nípò custom officer àwọn ọ̀sán water immigration Nigeria Air Force Nigeria soldier Nigeria police àgbàmọ́ nígbà tí Fúlàní kan wà ní ID tẹ́lẹ̀ wọ́n tún wọ́n fẹ́ pààrọ̀ ẹ̀ wọ́n tún gbé ànọ́dà Fúlàní wọlé nígbà wọn ni wọ́n jẹ́wọ́ Nàìjíríà ọmọ aládé ni wà ọmọ ẹlẹ́rìn ni wà àbọ̀bọ̀ máa jẹ́gùn gbogbo ẹ̀yìn ìran Yorùbá ẹ̀yìn lájẹ́lájẹ́ ẹ̀yìn lọ́bọ̀lọ́bọ̀ ẹ dìde sí wa ẹ má jẹ́ kí ìyà jẹ wá ẹ má jẹ́ ká ṣẹrú gbogbo ẹ̀yìn aládé ọba aládé ẹ dìde gbogbo ẹ̀yìn ìran Yorùbá ẹ dìde sí Yorùbá nation ẹ̀yin ọba wa I respect you. Wọ́n ń ṣọba Fúlàní, wọ́n ń ṣọba Hausa, Yorùbá. Ọba Yorùbá ni wọ́n. Ọba aládé ni ẹ má ṣojo.
wọ́n sọ wípé ti gba àbẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn àsọ pé rọ ni a sọ wípé ẹrù ló ń bà yín nítorí pé ní ayé àtijọ́ wọ́n sọ wípé ọba ó ba lórí ohun gbogbo ṣùgbọ́n láyé ìsìn ìjọba ló ba lórí ohun gbogbo gbogbo ẹ̀yìn ọba ẹ̀ láṣẹ mọ́ ẹ̀jọ̀ sọ́hùn yìí bẹ́ẹ̀ tí ọba hùn yìí bẹ́ẹ̀ ẹ ti dé jagunjagun ni yín o ẹ ti dé kẹ́ tẹ̀lé wa ẹ ti dé ẹ wò ẹ má yẹ kẹ́rù bá yìí gbogbo àwa Yorùbá pátápátá ti dìde wà lẹ́yìn yìí ẹ ti dé àmọ́ jẹ́ kí n sọ fún yín o tẹ́ bá kọ̀ tẹ́ bá tẹ̀lé wa à á ṣe àdé gbà o ṣùgbọ́n kí ló fẹ́ sọ nípa yín nígbà tẹ́ wà níbẹ̀ kí ni wọ́n fẹ́ sọ nípa yín wípé nígbà tẹ́ wà níbẹ̀ ìgbà alágbèjà báyìí ìkọ́ báyìí ṣẹlẹ̀ tó ti yẹ yín àmọ̀gbá ti sọmọ alẹ́ Yorùbá ẹ̀yin bàbá wa ẹ wo ẹ dìde ilé ti yá gbogbo ẹ̀yin kábíyèsí Yorùbá nation Yorùbá nation. nínú ọ̀bádùn bí ìgbàdì lórí wàá sọ̀mọ́ tálákà tí ó jẹun. inú mi dùn pé ariwo ta máa ń pa ni pé ọ̀dọ́ ló máa dìdàgbára fún ìgbéra ilẹ̀ Yorùbá tẹ̀lé ṣé wo bíbà àwọn olópọ̀ jù fún ọ̀dọ́ ó túmọ̀ sí pé ọ̀dọ́ ti ronú láti gba ara kalẹ̀ nínú ètò tí wọ́n ti wà sí ṣùgbọ́n ẹ má ẹ̀ka ṣe láì ní dúpẹ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ ọba tó wà ní àsúrà tí wọ́n ń sinmi látọ̀rí àwọn tó jẹ́ mídíà wọn àti ọ̀gá àpàtàkì pẹ̀lú gbogbo adájú wọn tó sọpọ́tù wọn látọ̀rí Alhaji Yusuf Mr. Razak àti bàbá dọ́gba bíi Mr. Ewan torí bóyá ìṣẹ̀lẹ̀ lẹ́nu gbogbo àwọn tẹ̀wọ̀ agbára ìṣọ̀kan kọ́ àwọn kan ní wọ́n ṣe agbátẹ̀wọ̀ ó dẹ̀ ká lè jẹ́ kọ́mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń wa ajẹ́ fún àwọn ọmọ káàrọ̀ òjìrì tó wà nílé ọ̀pọ̀lọpọ̀ lólówó jù wọn lọ tó yẹ kó ṣe jù wọn lọ ṣùgbọ́n tí kò ṣe wà nígbà tó wọ́n bá fẹ́ ní lágbára wọ́n fi support kí wọ́n ti lè rọ̀ látòrí àwọn ajá àwọn adẹ́nìkẹ́ ẹ jẹ́ kí Mr. Alhaji Yusuf wá. Yorùbá nation Yorùbá nation. ká má dárúkọ àbí. gẹ́gẹ́ bí comrade sugar boy bó ti sọ àwọn kan ni wọ́n jẹ́ ìkìlẹ̀yìn ẹ̀gbà tí wọ́n jẹ́ kí ẹ̀wù yẹ̀ ní ọ̀run wa ọ̀pọ̀lọpọ̀ wọ́n jẹ́ àwọn ará òkè òkun àwọn ará diaspora wọ́n dúró tì wá towótowó tọkàntọkàn ni wọ́n fi dúró tì wá abẹ́lọ́hún ọlọ́jọ́ òní fún wọn gbogbo bàbá tí wọ́n máa ń gbọ́ ọlọ́run kọ́lọ́ máa bá wa dá wọn lóhùn. àmì àṣẹ torí wípé gbogbo bá a ṣe ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òjò yìí tá à ń pariwo Yorùbá nation now yìí kò sẹ́yìn wọn wọ́n fi owó wọ́n fi ń sọ̀pọ̀tì wa lẹ́ẹ̀kan náà a tún dúpẹ́ fún wọn o àwa dúpẹ́ lọ́wọ́ bàbá wa olórí wa ẹni ọ̀wọ̀ bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho máa jà sọ́lá. èmi a máa sọ pé audience èmi a máa sọ pé olúwa wa tí ọba ní Jésù Kristi olúwa wa àmín kí ló dé tó fi ń pe Jésù Kristi ní olúwa wa ìdílé ní pẹ̀lú olúwa wa ọdẹ ó wá gba àwọn èèyàn tiẹ̀ là kí ni Sunday Adéyẹmọ Ìgbòho wá sí báwa náà Chief Sunday Ìgbòho ọba dìde àwọn ni wọ́n jẹ́ káwa lè mọ dúpọ̀ ṣe ń lù yìí àwọn ni wọ́n jáde tí wọ́n jẹ́ kárí pé aṣojú wa dúdú àwọn náà ti jà fún wa ṣùgbọ́n wọ́n jẹ́ kó yẹ wa pé àti ń ṣerú bẹ́ẹ̀ ká mọ̀ pé ọmọ ọkọ ni wá wọ́n wá dìde wọ́n wá jẹ́ ká mọ̀ pé ẹ̀yin Yorùbá ọmọ ọkọ ni wọ́n sì fi ọmọ ọkọ wọn ìgbà báwa náà sọ wá ronú pé àwọn náà gbọ́dọ̀ fi ọmọ ọkọ wọn iná fa gbogbo nǹkan tí à ń ṣe ń bíbà la fẹ́ gbára wa kalẹ̀ lọ́wọ́ Haúsá Fúlàní ní báyìí adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akíntóyè bàbá àgbàlagbà adúpẹ́ lọ́wọ́ wọn gidigidi fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú àwa ọ̀dọ́ adúpẹ́ lọ́wọ́ wọn àníṣálà ìdúpẹ́ lọ́wọ́ Koiki media Ọláyẹmí Koiki ọkùnrin takuntakun kéèyàn tó ń fẹ́ràn ọmọ Yorùbá ó tó ń wálé láti ìlú òyìnbó tó gbogbo tí ń ṣẹlẹ̀ ẹ dákun ṣé a lè fi London a lè fi wé Nàìjíríà ni ṣé náà ń bẹ Nàìjíríà ni tómi wà Nàìjíríà ni kéjì lọ́dá wà Nàìjíríà ni ọwọ́ ibi tí náà dá wà ibi tómi dá wà ibi tí dá wà ọwọ́ wá sí orílẹ̀-èdè bàbá rẹ̀ láti wá gba orílẹ̀-èdè bàbá rẹ̀ kalẹ̀ adúgbò lọ́wọ́ Ọláyẹmí
Koiki Media adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mídíà adúpẹ́ lọ́wọ́ Mrs. Ọlá Kọ̀mọ̀dọ̀ all the way from United Nations àwọn náà ti wálé tí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ yìí fún ti eléyìí gbogbo yín pátátẹ̀ wá ń bí adúpẹ́ lọ́wọ́ yìí àtàwọn tó ń bọ̀ tí ò tí ì dé adúpẹ́ lọ́wọ́ yìí ní báyìí a fẹ́ máa jáde lọ láti máa lọ sí awareness wa báyìí kí Ọlọ́run kó sìn wá lọ. Hello, ẹ jọ̀ọ́ orí àsìkò yìí orí kan pẹ́rẹ́ ni mo fẹ́ kọ fún gbogbo èèyàn mo dùn à. Ẹni tí wọ́n bí nínú obìnrin tí wọ́n dẹ̀jẹ̀ nínú obìnrin lèmi àti ẹ àtàwọn tó wà níjọba ẹ wá gbọ́ lẹ́nu ìyá mi ọ̀sẹ̀ǹgẹ̀sẹ̀ǹgẹ̀ alágolódò akọrọ bí ẹni sọ̀rọ̀ bí òde Ìjẹ̀ṣà yàmìlà akọrọ bí ẹni sọ̀rọ̀ bí òde Ọ̀yọ́ òun ni dé lọ́wọ́ ìdè lẹ́sẹ̀ alágolódò kòríkòdò tí ká yìnbọn gbogbo ẹni tó wà kó òun ò ní bá ọmọ Yorùbá ṣe ìyẹn aṣọ wọn nílẹ̀ lọ́gbọ̀bẹ̀ lájùmọ̀ tó bá jẹ́ pé omi ló máa tara ẹ̀ jáde tó bá tọ̀ omi ni tó bá tara ẹ̀ jáde omi ni ó ṣe rẹ̀ àgbòdì àwọn akọrin kan fẹ́ yọ ọmọ Oòduà omi ló máa pa o omi ló máa pa omi ló máa pa o ọ̀tá ló máa pa ẹni bọ́mọ Oòduà ṣọ̀tẹ̀ kọ̀kọ̀ omi ló máa pa omi ló máa pa o omi ló máa pa omi ló máa pa o omi ló máa pa ẹni bọ́mọ Oòduà ṣọ̀tẹ̀ omi ló máa pa omi ló máa pa mọ́tò mọ́tò àṣìwẹ̀ continues ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ èyí àti yẹn lọ àpọ̀ ilé tètè máa ń jẹ́ sí o ilé àbọ̀ màbọ̀ máa ń pọ̀ sí. See, Koiki Media bringing the world closer to your doorstep. So people are set to go on move now for the workers for the rally. So this is just the intro to introduce to you in Nita all what you are trying to say since morning in Yoruba. So I will tell you in English now. They are all giving thanks to all the supporters, all those that stand with them, starting from Baba Professor Banji Akintoye to Babawa Oloye Sunday Igboho and some other great warrior that we can't mention their name on broadcast here. Those from the diaspora, those at home, we give thanks to everybody that support us. So we are going out now to go and do the real rally in the streets of Ibadan. So all they are trying to say among what they said that I can bring out is they are not scared of anybody. If any security agents try to interrupt, let them come. They are not ready to run away from anybody. So people are set to go out now for this rally. Koiki Media bringing the world closer to your doorstep. Tobade bikini, everybody you mama. So Abanla. No, wọ́n ti ń bọ̀ ẹjọ́. Okay, wọ́n ti ń bọ̀. Àmọ́ ti tẹ̀kẹ̀. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pé ìjọ ó ti pẹ́ tí yóò bá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́nàtì máa padà lé onílé iye bá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ìjì máa sùn kó má padà mú wa ní rógun èṣù torí ogun ń bọ̀ o ẹ tètè ta múra o mo sọ pé ogun ń bọ̀ o ẹ jẹ́ ká múra ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kòjò ń rọ̀ òun gan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gómi lákàánú
ìgbọràn sùn jẹbẹ ríru ẹ jẹ́ kójú àlà tó ro dúdú kò sẹ́ni bọ́dì tó lè rínú yorùbá ló ń dalẹ̀ jù ẹ má fi bínú yéèpà ẹ̀rù yín tó bá ẹ̀yin yorùbá gbogbo yorùbá ẹ̀rù yín tó bá ẹni fẹ́ yọ yín nínú ogun lẹ̀ ń gbógun tì ẹ̀rù yín tó bá olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹ̀rù yín tó bá ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá táwọ́ lọ́wọ́ ẹ̀rù yín tó bá ẹ̀yin lẹ dalẹ̀ Túndé ìdí àgbọn ẹ̀rù yín tó bá ọjọ́ wo wá ni yorùbá máa gbọ́n ẹ̀rù yín tó bá yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wọ́n ẹ̀rù yín tó bá ṣé kò wù yín ká kúrò lóko ẹrú ni ẹ̀rù yín tó bá ọmọ aláṣọ wa ń wá kìsà ó tún fẹ́ yín ẹ̀rù yín tó bá ọmọ ẹlẹ́ran wa ń jẹ̀gùn ó tún dunnú ẹ̀rù yín tó bá gbogbo nǹkan tó lè ṣàǹfààní fún wa náà ti kó lọ ẹ̀rù yín tó bá lọ́wọ́ yìí ó yẹ dìde ó ti pẹ́ tí yóò bá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́nàtì máa padà lé onílé. ó pọ̀ yẹn sí raw talent. We are bringing the work closer to your doorstep. Emma Binupi and my end broadcasting scene. We are bringing to you live in the next few minutes. Have a wonderful time. Join us live in the next few minutes. Thank you.